nàìjíríà wà nínú òkùnkùn bírímùbírímù báńkì náà mọ̀kọ̀ kò mọ̀ ṣiṣẹ́ o ilé ẹ̀kọ́ ńkọ́ àwọn náà wà ní títìpa àjọ tó ń rí sí ìpèsè náà mọ̀nàmọ́ná ní nàìjíríà TCN ní mà ti kéde pé àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ló wà nídìí bí kò ṣe sí iná jákèjádò nàìjíríà o àjọ TCN sọ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ndidi Mba tó fi síta ní òwúrọ̀ ọjọ́ ajé Monday pé ní nǹkan bíi aago kan kọjá lóru mọ́jú ní ẹgbẹ́ NSC mọ̀ yabo ibùdó ìpèsè náà tó wà níbi ni o tí wọ́n sì fi ipá lé gbogbo àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ jáde àwọn òṣìṣẹ́ tó wá kọ̀ láti jáde wọ́n ní wọ́n mọ̀ lù wọ́n bíi baramani tí àwọn mìíràn nínú wọn tó sì farapa o ọ̀gbẹ́ni Mba sọ pé yàtọ̀ sí iléeṣẹ́ amúnáwá ní Benin wọ́n ní wọ́n tún yí èyí tó wà ní Gama Ayédè Ọlọ́runṣògo àti Òṣogbo ìgbésẹ̀ náà ó ní wọ́n ló tún kan ibùdó tí wọ́n ti ń pèsè náà tó wà ní Jẹ́bà àti àwọn mìíràn o wọ́n ní fífi agídí pa àwọn irinṣẹ́ wọ́n lòun ló fà á tí ojú òpó iná fi dẹnu kọlẹ̀ jákèjádò Nàìjíríà ní nǹkan bíi aago 2 kọjá lóru o àjọ TCN sọ pé òun gbìyànjú láti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ní Ṣìrórò àti Kàǹtápè ní nǹkan bíi aago 3 kọjá wọ́n ní ṣùgbọ́n o ní í ṣe ni ẹgbẹ́ òṣìṣẹ́ náà mà dínà máwọn o kọ́lọ́n dákun kó ṣàánú wa ní Nàìjíríà Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.